ìbà olódùmarè ìbà olódùmarè ìbà olódùmarè alápá ńlá tó ṣolé ayérú ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun ọba tí rán mọ́ńṣẹ́ tí sì rí dúró tì í olódùmarè igi lẹ́yìn ọgbà tèmi àdìtú ọ̀rọ̀ olódùmarè. Mo tún dé o mo dé kà mo débè bó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ lónìí. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire pátápátá o. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá mo kí gbogbo yín o. Ẹ kú gbélédù ọba ti pé orí o. Láṣẹ Èdùmàrè òmìnira ti wà nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire olódùmarè ó fi lé wa lọ́wọ́ ní kankan. Mo kí gbogbo yín nílẹ̀ Nàìjíríà. Ẹ kú suffering and smiling. Olódùmarè ọba yóò ṣàánú yín o yóò ṣàánú èmi náà. Tó mo dé o mo dé gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kóòtù oòjíire. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ra yín lọ́mọ ọkọ ilẹ̀ Yorùbá pátápátá. Èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè náà ni mo dé sí yín lọ́rùn. Ó yá ẹgbàpò tí yín ẹ wá nǹkan fìdílé. Mo fẹ́ rìnrìn àjò. Ó yá ọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ gbé ń pa. Ọfẹ yìí mà sáré o tó gbì. Ọ gbé mi kalẹ̀. Ebi olóògbé mi kalẹ̀ sí. Ọ gbé mi kalẹ̀ sí stúdíò ọ̀gá mi ló gbé mi sí. Koiki Media. Stúdíò White Lion ló gbé mi sí o. Ọ̀gá mi ṣe lọ́rọ̀ láti sọ ni. Ẹ lọ́rọ̀ láti bórílẹ̀-èdè Nàìjíríà sọ àbílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Torí mo mọ̀ pé yín gangan lọ́wọ́ ọ̀tún olóyè bàbá. Ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ẹ̀ sójú ọ̀nà. Olóyè dókítà Sunday Adéyẹmọ Ìgbòho-Òòṣà. Mo máa ń sọ pé wí ẹgẹ́lẹ́ ni bàbá. Àgbésọ́lẹ̀ lọ́mọdé gbéwé ẹgẹ́lẹ́. Gbogbo àwọn ọ̀tá bàbá láṣẹ Èdùmàrè. Olódùmarè ọba o yóò sì máa bá wa aṣọ wọn dèrò lẹ̀ ní kankan láṣẹ Èdùmàrè. Wọ́n lọ rè máa bẹ́kò ló jẹ. Wọ́n ó de ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ àgùntàn jẹmọ̀jẹmọ̀. Gbogbo ọ̀tá bàbá mò ń sọ báwọn. Ẹ jẹ́ ń sọ pé gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá pátápátá. Gbogbo àwọn tínú wọn ò bá dùn sílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire tínú wọn ò dùn sí Yorùbá nation. Wọ́n ó de ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ àgùntàn jẹmọ̀jẹmọ̀ ní láṣẹ Èdùmàrè. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrí tọ́mọ aráyé ń pè lálápòkà. Dákun máa bá wa gbáwọn ọ̀tá ilẹ̀ Yorùbá mì bíi kàlùkàlù ni. Ọ̀gá mi Koiki Media ṣe lọ́rọ̀ láti sọ ni. Ó yá ẹgbẹ́ ńlẹ̀ èmi ajáná sí yín náà ni. Mo dé láti yànnàná ọ̀rọ̀ yín fáwọn ọmọ ilẹ̀ Yorùbá kóòtù oòjíire. Ó yá ẹ gbéra pa ẹ máa sọ̀rọ̀ lọ ẹnìkan èèpo ń bá gbogbo lẹ́nu. Ó yá ẹ máa sọ̀rọ̀ kí n máa túmọ̀ ẹ̀fọ́ ọmọ aráyé o. Kò sẹ́nì kankan tó lè dẹ́rù bà wá nílẹ̀ Yorùbá mo sọ bẹ́ẹ̀ lásìkò bá tó wà láìtàlá ìsúnmọ́bílà ìlàsíláhùwà àwa lá nílẹ̀. Bẹ́ẹ̀ ni o ọ̀gá mi o kò sẹ́nìkan tó lè dẹ́rù bà wá nílẹ̀ Yorùbá básìkò bá ti tó àsìkò sì ti tó ẹ má jẹ́ tàn yín gbogbo ẹ̀ lórí ìjọba tá a wà yìí náà ni àsìkò ti tó ẹnìkan ò lè dẹ́rù bà wá. Bàbá ló kọrin kan tí wọ́n ní pèrèléwé ìyẹyẹ o kò sí bẹ̀rù fọ́mọ Ọlọ́run o pèrèléwé ìyẹyẹ o kò sí bẹ̀rù fọ́mọ Ọlọ́run o. Ìbẹ̀rù kankan ò sí fún wa nílẹ̀ Yorùbá. Yorùbá nation táwa ń pariwo yìí bí àṣà àwọn ilé ìbò wọn ní no going back. Ọmọ jẹ́ ń tàn yín no going back láfàwọ́dá o. Àwa lá nílẹ̀ tèmi Joe Biden ló ti lọ nísìn mo sọ fún yín pé Amẹ́ríkà ò lè ṣe nothing. Mo sọ fún yín Joe Biden ní Ọlọ́run kó sẹ́mi àgbẹ̀ máa lọ ẹ ti lọ gbé lómi wá. America cannot stop what is about to play out in Nigeria. Àdẹ̀níjẹ́ kọ́ lo Nigeria as a battleground for Africa and the Europe and the West. Nítorí pé tó bá ń bára wọn jà kọjá láàrin ìlú wọn kọjá láàrin UK àti Russia kọjá láàrin America. We do not want the battleground in Africa. Èyí tẹ́ jà tẹ́ lu àwọn bàbá ńlá wa fi lọ jà World War I, World War II. We will not allow a World War III in Africa, not in Yoruba land. Gbogbo tó bá gbà la máa ṣe ètùtù ni a máa ṣe àdúrà ni a máa ṣe. Nobody around the world will use Africa again for their own pinikin or whatever they think they will do. Amẹ́ríkà bó o ní ẹ má jẹ́ ń tàn yín ọ̀pọ̀ ńlẹ̀ fáwọn bàbá wa. Nǹkan táwọn bàbá wa fi lẹ̀ kí wọ́n tó lọ wọ́n fi lọ́mọ lọ́wọ́ o.
ẹlòmíì ń bẹ tó jẹ́ pé nǹkan mẹ́nu yàrá ẹ̀ ni kò tí ì gbé jáde ní o bọ́ bàtà àkó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ́gà mi sọ oníkálukú ọmọ gbé tiẹ̀ jáde ní o ìgbà náà lẹ́ẹ̀mọ́ rẹ bọra tó wà ní hòhò ìgbà náà lẹ́ẹ̀mọ́ rẹ bọra tí ń rìn lóru tẹ́lẹ̀ tó jẹ́ pọ̀ṣán gangan ní ọmọ rìn ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ń tàn yín Yorùbá ní nǹkan o ọ̀ìtásìkò ni bọ́ bá tásìkò àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o bá a bá dé ṣàlẹ̀ odò àárẹ̀já tó yarọ o ẹ má jẹ́ ń tàn yín nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ o ọ̀ìtásìkò ní lóòótọ́ bọ́gà mi ṣe sọ bọ́ bá tà á kò ẹ forí gbá o ẹ sì forí kàn. ẹ ti lo Africa too long ẹ ti sọ wá di tí kò jẹ́ ká dìlé ní and we will stop that. ìran Yorùbá dẹ̀ ló lè stop ẹ̀ ló lè challenge wọn bí ṣe ń bá wọn sọ̀rọ̀ wọ́n ń gbọ́ wọ́n mọ ibi tí mò ń sọ̀rọ̀ lọ spiritual fight là ń jà àwọn ọ̀dẹ̀ ní kú sí àwọn ọlọ́mọ kú sí ẹ gbẹ́ni tó bá gbé ọwọ́ lé wa lórí ẹ máa bá lọ ní ọba ní ìjòyè ní politician ní anywhere around the world nítorí pé the Yoruba people must be free from the bondage. mo ní Tinubu ti tà yín ọmọ born bastard ni ó ti ta gbogbo wa but tásìkò bá tó lórí ilẹ̀ yẹn mo ní kọ́nsọ́rí social media láti máa declare Yorùbá nation ilẹ̀ wa láti máa make declaration yẹn tásìkò bá tó but for now let's give more reason why Yoruba people must be prepared and ready for whatever will happen because Yoruba people will be free. ètùtù àdúrà ọ̀gá mi ọ̀nìtumọ̀ ẹ má jẹ́ tàn yín nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire bọ́ bá tà á kò ètùtù tọ́gà mi sọ̀n nǹkan bẹ́ẹ̀ o nǹkan sì kì í bẹ̀ ẹ ṣe ràgó ètùtù àdúrà bí wọ́n bá ilé bẹ̀rẹ̀ wà láìtàláì súnmọ́bì láì gbogbo yín lẹ́fúnra yín kò lórí ibi tẹ́ wà tẹ́ bọ́ṣọ lọ́rùn ẹ bọ́ ṣòkòtò ẹ bọ́ pátáǹdì ẹ wà mórí lọ́nà ọjà ẹ mọ̀ sáré lọ tètè ni gbogbo ẹ̀yin ọ̀tá alẹ́ Yorùbá ni mò ń perí o àti gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣèjọba tẹ̀ ń tà wá Yorùbá tẹ̀ ń tà wá lọ́pọ̀ fáwọn aróòkè ọ̀hún tó jẹ́ pé irọ́ funfun báláú ilẹ̀ yín fi ń ṣayé ilẹ̀ fi ń lówó sápò ẹ rán àwọn ọmọ yín ẹ rán wọn lọ síléèwé lókè òkun ìyà sì ń jà àwọn ọmọ iléèwé lórílẹ̀‐èdè tẹ̀ ń darí lórí ẹ̀ ọ̀rọ̀ pọ̀ nù tọ́gà mi sọ̀hún wọ́n sọ pé tútù àdúrà mo pàlù fún yín o ọ̀gá mi ní spiritual fight ìjẹ̀bú alárẹ̀ ó dàbí ìgbàpá ẹ̀mọ́ Yorùbá fẹ̀ ìjẹ̀bú ẹ̀gbá Ọ̀yọ́ Èkìtì kété Oǹdó Ẹ̀gìn Ànàgó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílẹ̀ Yorùbá ẹ mọ tí wọ́n ń pè nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá rí táwọn Èkó àkété ṣe àwọn Ẹ̀yọ̀ ẹ má jẹ́ ń tàn yín ẹ lè rí táwọn ẹ̀yà tó kù ṣe onílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire Èkó àkété nìkan lẹ lè rí tí wọ́n ṣe torí ẹ mọ̀ wọ́n dáadáa àwọn náà sì mọ̀ yín ẹjọ́ ń ṣiṣẹ́ ni àmọ́ lẹ Yorùbá tó kù ẹ lè rí tí wọ́n ṣe o àmín àṣẹ Èdùmàrè kankankankan báyìí léwé iná jó mọ kóṣẹkóṣẹ báyìí náà sì ní tìlákọ̀ṣẹ ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ ń gbọ́ o àbátálágẹmọ́ bá dá báyìí ló ṣà òkè ń gbà àṣẹ ń tẹ̀dùmàrè àyọkà ni láti inú sáàmù lọ́la iná tẹ́ná bísímìláì ràmánì ràhímù iná tẹ́ná kàlẹ́kọ̀ sára ẹja kàyókù nú. mo ṣàmì mo gbé tó àdúrà mi báṣtáàdì èbó wo lọ̀gá mi tún sọ yìí o àìmọ̀ wàá gbèbó yìí mọ̀ wàá fi mí ṣe nǹkan o ẹ dákun ẹ bá mú fóònù mi ẹ jẹ́ ń pè kí n béèrè ìtumọ̀ báṣtáàdì. báṣtáàdì hello ẹ dákun kí ni ìtumọ̀ báṣtáàdì
ọmọ àlè kò síkú tí ó pàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ̀ wọ́n sọ fún wọn tó àwọn náà máa lè ní bastard tọ́gà mi sọ ọmọ àlè ọ̀gá ní bastard ọmọ àlè pọ́nbélé ni ẹni tí wọ́n bá pè lọ́mọ àlè nílẹ̀ Yorùbá ẹ dákun ẹ̀yin náà mọ orí èèyàn tó jẹ́ ẹ̀yìn wọ́n sọ pé bílùú kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ náà ìtì dàgbà bórílẹ̀-èdè kan bá sì ń tòrò tí ń tùbà tí ń tùṣẹ́ ọmọ àlè ibẹ̀ náà ìtì dàgbà ọmọ àlè yẹ Yorùbá ti dàgbà nù àbájọ wọn náà máa lè níyìn àbájọ ọlọ́fi jẹ́ kẹ́yìn náà amúra kankan bí olójú kan ń ṣènáwó pé kílẹ̀ Yorùbá ó lè máa dàrú ẹ wá ń kówó ṣàpò ara yín ẹ ń fìyà jẹ mẹ̀kúnnù ọmọ àlè yẹ Yorùbá níyìn bọ́gà mi ṣe sọ̀hún wọ́n ní bastard níyìn o wọ́n ní Yorùbá people will be free ìbò lẹ́nu ọ̀gá mi nù mo sọ fún yín bọ́gà mi ọba sọ̀rọ̀ Yorùbá kan wọ́n ṣèbò mẹ́ta ìbò náà ni wọ́n mọ̀ sọ ìbọ̀rọ̀ ilẹ̀ Yorùbá náà ló jẹ́ kí wọ́n dúró sókè ọ̀hún nígbà tí ilẹ̀ Yorùbá ò dáa nígbà tẹ́ ẹ̀ torílẹ̀-èdè yín ṣe ibi tẹ́ ń pè lórílẹ̀-èdè tí èyí sì ṣorílẹ̀-èdè tẹ́ ẹ̀ tún bẹ̀ ṣe tí ò dáa àwọn ọmọ Nàìjíríà tí ń jápa ẹ mọ́ jẹ́ ń tàn yín wọ́n lọ bìbà ni èmi yóò padà fún yín lẹ́fídẹ́ǹsì láìpẹ́ láì jìnnà àwọn ọmọ Nàìjíríà tẹ́ ń pè lórílẹ̀-èdè ojoojúmọ́ ni wọ́n fi ń kúrò lọ sórílẹ̀-èdè tó jẹ́ neighborhood country níbi tó jẹ́ pé ọkàn wọn ò ti balẹ̀ nígbà tọkàn wọn ò balẹ̀ ní Nàìjíríà mọ́ tí ò sí security tó ń jẹ wọ́n gógógó bí ojú ẹja wọ́n lọ wọ́n ṣá lọ ọ̀gá mi ò ṣẹ̀ṣẹ̀ lọ o àwọn ti wà ń bẹ̀ kọ́dà wọ́n ti dọmọ ọ̀hún kéèyàn ó tó kù níbi tẹ́ ẹ pè lórílẹ̀‐èdè kan kó tó lọ síbòmíì kó tó lọ claim ọmọ ọ̀hún pọ́mọ ọ̀hún lòun kọ́dà wọn ò lè fọwọ́ lálẹ̀ fáwọn àyùn lọ́hùn ẹ má jẹ́ ń tàn yín Nàìjíríà lẹ ti lè ṣe mọ̀nàmọ̀nà wọn ò ṣe mọ̀nàmọ̀nà lọ́dọ̀ tiwọn lọ́hùn o ó kù yín ó kù Olódùmarè ọ̀gá mi ò èbó ìpọ̀ ẹ dákun ẹ rọra máa ṣe tí ẹ mọ̀ pé n ò gbé èbó ẹ rọra máa ṣe díẹ̀díẹ̀ ẹ jẹ́ mọ́ yànnàná ọ̀rọ̀ yín fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ dákun kí ni tiyín pẹ̀lú Jẹ̀bú alárẹ̀ àbójúde ọba sọ́mọ Ìjẹ̀bú niyín ni bó lẹ ṣe mọ tí ń ṣẹlẹ̀ bó lẹ ṣe mọ tí ń ṣẹlẹ̀ àwa yìí ti fẹ́ sọ síta tẹ́lẹ̀ àmọ́ gbà tẹ́ ẹ ti sọ jáde báyìí ọ̀gá mi ẹ dákun Ìjẹ̀bú ara lẹ Yorùbá ni ọ̀kan gbòógì nìjẹ̀bú lára lẹ Yorùbá transformation mo ti rántí ẹ dákun bójúde ọba ọba mú transformation wá sógun state ṣe bọ́ ṣàmú transformation wá sápò àwọn èèyàn kan ọmọ transformation ọmọ wá sápò àwọn èèyàn kan ọ̀gá mi ṣé ẹ mọ orin kan tí wọ́n kọ látijọ́ láwọn olóṣèlú ìgbà náà wọ́n sọ pé bọ́ọ̀rọ̀jù mi ọ̀rẹ́ nù mi ò dẹ́mọ̀ mo wà dẹ́mọ̀ mo wà bọ́ọ̀rọ̀jù mi ọ̀rẹ́ nù mi dẹ́mọ̀ mo wà dẹ́mọ̀ ti wà tipẹ́ o tó Olódùmarè ọba o yóò ṣèdájọ́ àfẹ́yìn pinran bí wọn bá purọ́ ẹ má jẹ́ ń tàn yín kò lè dowó sápò àwọn kan o owó irọ́ ní dowó sápò àwọn kan ní Nàìjíríà o ṣe mọ̀ pé location 419 ni ibi tá ẹ bá ti ń gbọ́ 419 ní fẹ́rọ́kù níbẹ̀ irọ́ òjọba yóò jókòó sórí àpèrè báyìí ni irọ́ funfun ìní ń dowó sápò àwọn kan ní Nàìjíríà ẹ má jẹ́ ń tàn yín láì purọ́ àwọn ò jẹun kí ni láyà ṣe o mò ń bọ̀ àló ẹ dákun ọ̀gá mi ṣèbó kan wọ́n ní láyà ṣe irọ́ ṣẹ́rọ́ náà ni irọ́ Yorùbá people
irọ́ ni o, irọ́ ni. Bí wọn ò bá parọ́ wọn ò lè jẹun, wọ́n ti jẹ dòdò ẹnu wọn ò lè ṣòdodo. Ẹ má jẹ́ ń tàn yín, àwọn tí bá ń parọ́ ọmọ àlè Yorùbá ni wọ́n. Ọ̀gá mi o, àwọn ò kárọ́ mọ yín lẹ́nu, ẹ má kàrà yín mọ́ wọn. Àwọn òpùrọ́ Yorùbá wọ́n pọ̀ bìbá o, Olódùmarè ọba ó sì bá wa mú wọn. Rúùjù ẹ dákun kí ni tún jẹ́ rúùjù? Wọ́n sọ pé ẹ jẹ́ ń kọ́ọ̀lù. Rúùjù kí ni ń jẹ́ rúùjù o? Wọ́n ní 1914 fraudulent amalgamation. Ọ̀gá o, ẹ sọ gbogbo ẹ̀ tán. Ẹ sísọ lójú eégún ọ̀gá mi, ẹja sọ gbogbo ẹja bá wọn sọ, ẹja máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹja máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà yìí o. Ẹja máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹja máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà. Ẹ dákun ọ̀gá mi, ẹja máa sísọ lójú eégún, ẹ máa sọ̀rọ̀ lọ́ba wọn. Ẹ ń bá ní kẹ́ ẹ mọ́ sọ, òun tọ̀hún ni ò ní sọ mọ́ o ọ̀gá mi. Ẹ ń bá ní kẹ́ ẹ lọ kẹ́ ẹ mọ́ bọ̀, ẹ dé ẹ̀ ní débó ní tọ̀hún. Ọ̀gá mi o, àkàndá Olódùmarè ni yín. Ẹnìkan èèpo mágogo lẹ́nu, kò sẹ́ni tí ó pò ọyìn lẹ́nu. Ọ̀gá mi Koiki Media. Àmì o, àmì o, àmì àṣẹ Èdùmàrè. Ògún onírè, Ògún dákun mọ́ fẹ̀jẹ̀ mi wẹ̀ o. Máa lọ sọ́dọ̀ ẹni tí White Lion rán ọ sí. Ọ̀yá sí agbérapá tètè, ọ̀yá eré tètè ń tekú Agége. Ògún onírè, máa lọ sọ́dọ̀ ẹni tí White Lion rán ọ sí o. Idiot, ọ̀gá mi ní idiot. Bẹ́ẹ̀ bá gbé ìbò, wọ́n ní ìdí yín dọ̀tí, gbogbo yín pátápátá. Idiot, ìdí yín dọ̀tí.